A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Lánàá ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bí ilé ìgbé tí wọ́n ṣe ẹ̀sùn wípé àwọn ajínigbé fi ń faraṣoko sí tí wọ́n ń kó ohun ìjà olóró pamọ́ sí wó níbi ìgbésẹ̀ àti ṣẹ́gun ìṣòro ààbò káàkiri ìpínlẹ̀. Ọgbà ilé tí ó ní àjà kan àti ilé onílẹ̀ méjì tí wọ́n mọ ọgbà yíká yìí wà ní ìlú Gbẹ́nkú, ojúnà Arúbíewé, ìyànà Gárájì Olódó ní ìjọba ìbílẹ̀ Gbẹ́dá, ìlú Ìbàdàn. Àwọn òṣìṣẹ́ ìjọba tí kọmíṣánná fún iṣẹ́ òde àti ìrìnnà Abdulmojid Mogbonjúbọ́lá darí pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n lọ bí ilé yìí wó. Nígbà tí ó ń sọ̀rọ̀ bí iṣẹ́ ṣe ń lọ lọ́wọ́, Mogbonjúbọ́lá ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ni ó ṣe àwárí ibi ìpamọ́ ohun ìjà olóró nínú ilé láàrin ìwádìí kí wọ́n tó fi tó ìjọba ìpínlẹ̀ létí kí ìjọba tó bu ọwọ́ lu wíwó ilé ọ̀hún. Kọmíṣánná ní èyí jẹ́ ara ìgbésẹ̀ ìṣèjọba gómìnà Ṣèyí Mákindé láti ṣẹ́gun ìwà ọ̀daràn, wáwọ́ ìwà ìjínigbé kí àrídájú sì wà fún ààbò ẹ̀mí àti dúkìá ará ìlú. Kọmíṣánná ní ìjọba ò ní rẹ̀wẹ̀sì lórí ìpinnu wọn àti ṣe ìdáwọ́kọ̀ fún àwọn ọ̀daràn tí wọ́n fẹ́ sọ ìpínlẹ̀ di ibi ààbò. Gbogbo ilé tí wọ́n bá sì rí wípé wọ́n ń lò fún irúfẹ́ iṣẹ́ láabi báyìí yóò gba sẹ̀ríà tí ó bá tọ́ lábẹ́ òfin. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé wíwó tí wọ́n wó ilé yìí ti fi àmì ránṣẹ́ sí ẹgbẹ́ tàbí ọlọ́kanòjọ̀kan ènìyàn tí wọ́n bá lọ́wọ́ nínú ìwà ọ̀daràn tí ó lè da àlàáfíà ìlú láàmú, bí ó ti ké sí àwọn olùgbé kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ìjọba lórí ààbò nípa wíwà lójú lalákàn fi ń ṣọ́rí, kí wọ́n sì tètè fi ẹjọ́ sùn bí wọ́n bá kófìrí ìrìnsí tí ó mú ìfura dání ní agbègbè wọn fún àwọn agbófinró. Bákan náà ni ó rọ bàbá onílé àti ìyá onílé pẹ̀lú àwọn alámòjútó ilé property agent kí wọ́n máa ṣe ìwádìí dáradára lórí ẹni wọ́n fẹ́ gbà sílé, nítorí èyí ni ó lè ràn wọ́n lọ́wọ́ àti dènà ìwà ọ̀daràn ní agbègbè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Lẹ́yìn ìpinnu ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn àti mú àyípadà bá ìdájọ́ àti dìrẹ́jísítà ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) àti ẹgbẹ́ mẹ́rin mìíràn ní ọjọ́ Ajé, alága gbogbogbò fún ADC Senator David Mark ti ní ẹ̀ka ìdájọ́ ti wà lámòjútó bí ó ti ṣe ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ tako màgòmágó nídìí òṣèlú. Àwọn tí ọ̀rọ̀ kàn náà pè fún sẹ̀ríà tako adájọ́ Peter Lifu lórí bí ó ti tàpá sí àṣẹ ilé-ẹjọ́ gíga, bí ADC ṣe fi dá àwọn alátìlẹyìn rẹ̀ lójú wípé àwọn máa wà lórí ballot. Lánàá ni ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn pàṣẹ kí ó fìdí múlẹ̀ àṣẹ tí ó pa fún àjọ elétò ìdìbò INEC lórí ẹgbẹ́ òṣèlú ADC, Action People's Party, Action Alliance, Accord Party àti Zenith Labour Party níbi ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́ni mẹ́ta tí adájọ́ AB Mohammed darí ni ó ti bu ẹnu àtẹ́ lu adájọ́ Lifu àti ilé-ẹjọ́ gíga ìlú Àbújá lórí bí ó ti tàpá sí àṣẹ ọjọ́ 22 oṣù karùn-ún tí ó pa á láṣẹ fún láti bẹ́gi dí gbogbo ẹ̀sùn iwájú rẹ̀, bí ó ti ṣe àpèjúwe ìgbésẹ̀ rẹ̀ ní ẹ̀ṣẹ̀ ńlá ní ẹ̀ka ìdájọ́. Ọjọ́ Ajé ni adájọ́ Lifu pàṣẹ kí INEC dìrẹ́jísítà ADC àti ẹgbẹ́ mẹ́rin mìíràn látàrí wípé wọ́n kọ̀ àti dọ́gba pẹ̀lú ìlànà òfin ètò ìdìbò nígbà ìdìbò gbogbogbò ọdún 2023. Níbi ìgbẹ́jọ́ tí ó kọ́kọ́ wáyé lánàá ni INEC ti sọ fún ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn wípé ìyàlẹ́nu ni ó jẹ́ nígbà tí àwọn gbọ́ ìdájọ́ tí adájọ́ Lifu gbé kalẹ̀ àti wípé iléeṣẹ́ ìròyìn ni àwọn ti gbọ́ nípa ìdájọ́ Peter Lifu, kò sí ẹni fi ìwé àkíyèsí ránṣẹ́ sí wọn. Adarí agbẹjọ́rò fún INEC Aliu Muhammed sọ fún ìgbìmọ̀ adájọ́ wípé INEC gbọ́ nípa àṣẹ ilé-ẹjọ́ ọjọ́ 22 oṣù karùn-ún tí ó ṣe ìdáwọ́kọ̀ ìdájọ́ tí wọ́n ti fi ẹjọ́ rẹ̀ sí ọjọ́ 5 oṣù kẹfà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti sọ gbangba wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣe Chibok, kò sì ní dàbí Chibok láíláí, bí ó ti jẹ́jẹ̀ẹ́ wípé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire máa padà ní ayọ̀ àti àlàáfíà.
èyí ń wáyé bí ajìjàǹgbara orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Martins Ọ̀sẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Very Dark Man VDM ṣe darí ìfẹ̀hónúhàn lórí ìṣòro ààbò àti ìjínigbé láàrin ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbi ìfẹ̀hónúhàn yìí ni wọ́n ti ń béèrè lọ́wọ́ ìjọba kí ó gba ìyọ̀ǹda àwọn tí wọ́n jí gbé kí ó sì ṣe àlékún ètò ààbò káàkiri ìpínlẹ̀. Níbi ó ti ń bá àwọn olùfẹ̀hónúhàn sọ̀rọ̀ ní ilé rẹ̀ tí ó wà ní Ìkọlàbà, ìlú Ìbàdàn, ni Gómìnà Mákindé ti sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀dùn ọkàn wípé ìṣèjọba rẹ̀ yóò rí dájú wípé ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ Chibok kò ṣẹlẹ̀ sí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n jí gbé. Bákan náà ni ó mọ rírì ewu tí ó dìrọ̀ mọ́ àti gba àwọn wọ̀nyí kalẹ̀ pẹ̀lú òfò tí wọ́n ti ṣe àkọọ́lẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ kí ó má bàa ṣẹlẹ̀ mọ́. Gómìnà ní kí òun sọ òtítọ́, bí kì í bá ṣe wípé òun wà nínú ìjọba ni òun náà ìbá máa bá wọn ṣe ìfẹ̀hónúhàn. Òun kò ṣe lòdì sí ìgbésẹ̀ wọn. Ó yẹ kí a ní àwùjọ ní àwọn adarí tí ó mọ ojúṣe wọn. Ó nílò ìpòǹgbẹ. Ìgbà mìíràn ó nílò kí ará ìlú dìde láti gbé irúfẹ́ ìgbésẹ̀ báyìí. Gómìnà ní inú òun kò dùn nítorí òun náà bímọ. Ó ti pé oṣù kan àti ọjọ́ kan pẹ̀lú. Òun kò ní àǹfààní àti sọ ọ̀rọ̀ púpọ̀ nítorí ààbò. Kò sí ibì kankan ní Nàìjíríà tí wọ́n ti jí ọmọ nursery àti primary gbé rí láwọn ọmọ tí wọn kò lè sáré tàbí ṣe ohunkóhun fúnra wọn. Ìdí nìyí tí ó fi nílò ọgbọ́n kí wọ́n tó lè gbé ìgbésẹ̀ àti gbà wọ́n kalẹ̀ bí wọn ò bá fẹ́ pàdánù wọn. Gómìnà wá fi dá àwọn olùgbé lójú wípé ìjọba wà lójú iṣẹ́ àti gbà wọ́n kalẹ̀. Bí wọ́n bá sì ti rí wọn gbà kalẹ̀, òun yóò fi dá wọn lójú wípé irú rẹ̀ kò lè wáyé mọ́. Síwájú àkókò yìí ni VDM fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ipò tí àwọn ọmọ yìí wà àti pípẹ́ tí ó ń pẹ́ kí wọ́n tó rí wọn gbà kalẹ̀. Bí ó ti ní bí ìjọba kò bá wá àtúnṣe, àwọn ti ṣetán àti jọ̀wọ́ ara wọn láti wọ inú igbó pẹ̀lú ọlọ́pàá, ológun ojú òfurufú, tilẹ̀ àti ẹ̀ṣọ́ aláàbò mìíràn tí wọ́n ṣetán àti wọnú igbó. Ní báyìí, àwọn kò mọ ipò tí àwọn ọmọ wọ̀nyí wà, bóyá wọ́n ṣì wà láàyè. Àwọn ọmọ tí wọ́n lé ní 55 tí wọ́n kó wọnú igbó lọ pẹ̀lú àwọn olùkọ́ tí wọ́n tún ṣekú pa olùkọ́ kan. Ó ṣeni láàánú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹlẹ́rìí 17 níbi ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn màgòmágó owó tó ń lọ lọ́wọ́ tí wọ́n pè tako gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yahaya Bello àti àwọn méjì mìíràn ti sọ lónìí wípé gómìnà àná kò bá wọn lọ́wọ́ nínú ìdúnàdúrà ilé níwájú ilé-ẹjọ́. Ẹlẹ́rìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Shehu Bello Bala sọ fún ilé-ẹjọ́ níbi ó ti ń dáhùn ìbéèrè agbẹjọ́rò fún olùjẹ́jọ́ àgbà amòfin Paul Daudu wípé olùjẹ́jọ́ kejì Umar Shaibu Onitsha náà ò bá wọn lọ́wọ́ nínú ìdúnàdúrà. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹnìkan Dr. Farouk Bello sìn gẹ́gẹ́ bí ẹ́jẹ̀ǹtì níbi ìdúnàdúrà ilé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.